ńlá ayé mo tún ti dé lónìí káàkiri gbogbo dúníyàn ẹ̀yin olólùfẹ́ mi ìbà yín o ìbà Ọlọ́run bá mi tó láyé ìbà Ọlọ́run bá mi tó lọ́run ìbà Ọlọ́run bá mi tó lu dúníyàn ọba mi tó lọ́gbọ́n ọba mi tó lè tó ọba mi tí ń bá ní tó gbogbo nǹkan o Ọlọ́run ògo ni fórúkọ rẹ̀ o ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa lórí Digest TV lórí channel wa ní YouTube àsọpẹ́ ṣé ẹ̀yin tẹ́ ń follow wa lórí Facebook àsọpẹ́ ṣéun ẹ̀yin tẹ́ ń follow wa lórí Instagram àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tó ipẹ́ lè máa wò wá lórí TikTok náà lórí Digest TV lórí channel wa àsọpẹ́ ṣé ibi ò ní bá yín lágbára lọ́wọ́ Ọlọ́run ìjìnlẹ̀ ọ̀rọ̀ lèyí látòrí ìtẹ́ mímọ́ wá o Olúwa Ọlọ́run ọ̀gá ògo náà ló tún ní wá sọ fún yín Olúwa náà ló tún rán mi sí yín o ẹ̀fẹ̀ nìkan kọ́ lọ́lọ́run lò mí fún o ìtàn oríṣiríṣi kan kọ́ lọ́lọ́run lò mí fún a máa lò mí fún ìjìnlẹ̀ ọ̀rọ̀ wòlíì Ọlọ́run sì tún lọ́lọ́run bá mi ṣe mí èmi náà sì kọ́ Ọlọ́run náà ló kú rí bẹ́ẹ̀ o bá rò dáadáa kó o tó ṣe o ìwọ ọkọ ìyàwó tó ń ná ìyàwó rẹ nínú ilé o bá sì rò dáadáa yìí o ìmọ̀ràn kímọ̀ràn tó ń gbà níta yìí kò mọ̀mọ́ dá yìí ìyàwó tẹni wọ́n kó ń bẹ́ńdẹ́ nínú ilé àti fún ọbẹ̀ lẹ́nu ilé dogun fún ọ àti tọ́jú ìyàwó dogun fún ọ kò bá má fi ọbẹ̀ ẹ̀yìn jẹ ìyàwó rẹ̀ ń súnmọ́ yìí ìyàwó ló gbé sínú ilé àlè bíi 15 ló ní ta yìí ò bá sì rò dáadáa o ìwọ ìyàwó náà ń kọ́ ọkọ rẹ ò gbọ́rọ̀ sọ́kọ rẹ lẹ́nu mọ́ nínú ilé bọ́kọ bá wí há ìwọ mọ̀ wí sí ni o bó ló ṣe wá jọra wọn ẹ̀jẹ̀ agbọ́rọ̀ síra wa lẹ́nu ká sì tún ní tẹríba ìyàwó onúlé mọ́ gbéraga bó bá ṣe pé ìyàwó ní ń bọ́kọ tó yẹ pé ìyàwó ní ra nǹkan sínú ilé wọn ní kí gbéraga wá gùn wọn lẹ́wù ìjìnlẹ̀ ọ̀rọ̀ lèyí látòrí ìtẹ́ mímọ́ ìyàwó tẹríba fún ọkọ o ọkọ náà kò tẹríba fún ìyàwó ní tá a fi ní wá sọ lọ́jọ́ òní náà ni mò ń sọ ẹ̀yin ọmọ náà ń kọ́ ẹja gbọ́rọ̀ sóbi wa lẹ́nu ọmọ tí ò gbọ́rọ̀ sóbi ẹ̀ lẹ́nu ń tẹ̀lé wáyà sí èpè nu ọmọ tó bá sì ti gba èpè àtẹ̀gún láti ẹnu òbí rẹ̀ yìí irú wọn náà máa sọ pé ya wọn ń ṣe wọn o tí wọn ní mọ̀ pé ègún àtẹ̀pẹ̀ ní dà wọ́n láàmú ọmọọṣẹ́ tí ń kọ́ṣẹ́ lábẹ́ ọ̀gá náà ń kọ́ o àtọ̀gá tí ń kọ́ṣẹ́ lábẹ́ ọmọọṣẹ́ náà ń kọ́ ẹ̀já máa tẹríba fún ara wa ẹ̀já máa fi gbogbo nǹkan ṣe sùúrù ẹ̀já àròká tó ṣe yìí o ọmọọṣẹ́ tẹ́ rò pé kẹ́ẹ̀dè mọ́lẹ̀ pé kó má bàa lọ kẹ́lẹ́ bá a mọ ríràwọ̀ rẹ̀ lórí ẹ̀ bá sì rò dáadáa ọ̀gá iléeṣẹ́ o ọ̀gá iléeṣẹ́ ẹ̀ bá sì rò dáadáa o ìwọ ọmọọṣẹ́ náà ń kọ́ yìí tó ń jẹ́ ọ̀gá rẹ lẹ́sẹ̀ ńkọ́nú ìwọ náà rò dáadáa o torí pò ní larí kò sẹ́ni tó mọ̀ la o ọ̀rẹ́ àtọ̀rẹ́ náà ń kọ́ tó ń ro búburú sí ọ̀rẹ́ rẹ̀ náà ń kọ́ o tó rò kó òun pa àní òròkó tó di pé ó ṣe ń tájẹ̀lẹ̀ yín bá da bísínẹ̀sì papọ̀ gan-an lẹ bá ẹnìkan da bísínẹ̀sì papọ̀ ilẹ̀ bá ń ro pé kẹ́ ẹ bá yé ẹni ọ̀hún jẹ́ ẹ bá sì rò dáadáa kẹ́ ẹ tó ṣe torí òní kọ́ torí ọ̀la ni o ìjìnlẹ̀ ọ̀rọ̀ látòrí ìtẹ́ mímọ́ òun náà la ní wá sọ fún yìí o òun náà la ní wá sọ fún yìí o adarí ìlú ẹ̀yin èèyàn wa káàkiri àgbáńlá ayé ọba ìlú ni ọ́ ní ìdòyè ìlú ni ọ́ ní ẹ̀já ṣe rere torí òní kọ́ torí ọ̀la ni o ẹni bá ṣe rere lákọ orúkọ rẹ̀ sínú ìwé yìí o ẹni bá sì ṣe búburú inú ọ̀run àpáàdì ní ń lọ o ọkọ àtìyàwó ẹ̀sìn má gbéra yín ṣépè mọ́ ọkọ tí ń gbé ìyàwó ṣépè ni ìyàwó náà ti tún gbé ọkọ ṣépè yìí nǹkan mi ń bẹ́ẹ̀ bó bá ṣẹlẹ̀ tán ipa yín ò ní ká o tọkọ tìyàwó tí ń gbéra wọn ṣépè tán tó ń bára wọn ṣe jàǹtìrì tún ẹja mọ̀ dájú pé orí ọmọ gangan náà ni èpè ń lọ ẹrù kó tó di pẹ́ ṣe o ẹ̀yin màmá wa lábẹ́lé náà ń kọ́ wọ́n lè ríràwọ̀ kan lókè wọ́n lè fẹ́ tàn yìí wọ́n lè sọ pé ẹ fẹ́ jábọ́ ẹ má mọ̀ jábọ́ yìí ẹjọ́ tán ẹ tí mọ̀ bóyá náà ní sọmọ tí náà lóore àyànfẹ́ ọ̀fin mo dúró lónìí mo sọ yìí náà o èmi náà kọ́ lọ́wọ́n bá mi náà lójú rí bẹ́ẹ̀ o ẹ láǹfààní láti máa wò wá lórí channel wa lórí Digest TV ní YouTube láǹfààní láti máa gbọ́ wa lórí TikTok Digest TV náà ni láǹfààní láti máa gbọ́ wa lórí Instagram Digest TV náà ni lórí Facebook náà ń kọ́ àwa náà kọ́ Ọlọ́run náà ló pé kó rí bẹ́ẹ̀ o ìjìnlẹ̀ ọ̀rọ̀ lèyí látòrí ìtẹ́ mímọ́ ọmọdé ilé ẹ ṣé o àgbàlagbà ẹ ṣé o ọkùnrin tóbìnrin tó wù mí lónìí ẹ ṣé o ibi ò ní bá yín o wàhálà ò ní bá yín o ìdààmú ò sì ní bá yín o ilé yín ò ní jóná o ẹnì rò ń gbé sọnù bí ò sí bí ọmọ làgbà.